rẹ jọ sí yóò sì ṣàǹfààní fún wọn náà you understand bóyá bá a sọ báyìí then at the court tú àwọn eléyìí gan. eléyìí bí pé ẹ̀mú sì mú wọn mọ́lẹ̀. ẹ̀mú ni ẹ̀nà of course tí bàbá yẹn bá sọ̀rọ̀ wọn níbi àwọn ibi tó bá wà tó wá ké báyìí lọ́wọ́ ọ̀tún ilé nǹkan ṣe ló máa mìíràn máa yà lẹ́nu pé àwọn tó kàn tí wọ́n ti kàn òun náà ni a máa pòṣíṣàn síbi tó bẹ́ẹ̀ ní sọ́kàn kíní kan bá kan ṣáàmù kíní kan gbọ́dọ̀gbọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn rẹ̀ freeze tí bàbá yẹn sínú bọ́ọ̀sì bàbá yẹn rẹ̀ ń bí bẹ́ẹ̀ ni wọ́n rí báyìí wọ́n rẹ̀ ń bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn rẹ̀ báyìí lílé lélẹ̀ ó wá wẹ̀yìn ó ti pọ̀ bípin yẹn ti kàn yẹ ọ̀fẹ́ má sá lọ kíní kan kí ni mo ṣe kí ni kan ọ̀rẹ́ ìṣẹ̀dá rẹ̀ bá all true bàbá. Àwọn ilé yóò rẹ̀ bẹ́ẹ̀ let's go. Ẹ̀ka iṣẹ́ wa wo fíìmù. 500 ló ń wẹ̀ you appreciate.